Ǹjẹ́ ọbẹ̀. Meat seller. Kílẹ̀ tó fi gbé rẹ́kọ̀dù wọ̀ bí. Ọlẹ́bọ̀ làbàtà. Ọyọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi ló mú. Ẹ ò pọ̀ sí ẹ máa ń sún mọ́ mi láàárọ̀ yìí nǹkan tó gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. Ẹ rẹ̀ yọ̀ pé yìí wọ́n bá tẹ̀ wá bá yẹn yìí ò ń kọ̀ ẹlẹ́lẹ̀ ni. Lásán I love you so much. Ogun ti dé nìyẹn mo sọ fún ẹ pé ogun dé ológun òde. Gbogbo tá a bá ní la máa ṣàlàgbára tá a máa fi bàjá. Ẹsẹ̀ kò mí investigation mo ṣe báyìí. Èbò ní rébọ́ lẹ́nu ọmọkùnrin burúkú yìí. Ẹ sáà mọ̀ ọ̀rọ̀ rẹ̀ wo mọ́tò o. Mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe láyé mi. Òun àtàwọn ọmọ mi nìkan ni mo fi gbogbo ayé mi tọ́jú. Gbogbo nǹkan tó bá fẹ́ láyé ni máa ń ṣe fún wọn. Kí ló ń ṣe ẹ́ gan-an? Kí ló ń ṣe ẹ́? Àjẹ́ ni ẹ́. Èmi ni mo bí. Àwọn sùnmí la èsì lélẹ́yìn. Ṣàìtọ́ ni. Àdúrà stop. Ṣé life ló ń live tó ní ó make happy ó ń tẹ̀lé ọmọ títí ọmọ onírànú ọmọ tó ní kankan ní lórí. Josie! Listen! So nice, no, calm down. Tí n bá ti tẹ ẹran tán báyìí gbogbo géèmì ó ní mò ń fẹ́ kó lé lórí. Ẹ wọ́n kó wà kébì bẹ́ẹ̀ kó fún bó bá dé. Má. Àsopá kì í jó bàtà bí onígègé ṣe lè dé táì. Ìkejì àwa àtọwọn ọmọ adarí hurun a lè jọ ṣe ó yá nìṣó jẹ́ ká máa lọ. Ayé tí mo wà ṣèmí ló ń wí. Àpáta níyàwó ẹ ẹyin kẹyin ọkùnrin ni mò ń rí fásitì bí ẹyin yẹn o tó bá forí sọ àpáta ìyàwó ẹ yóò tún káyọ̀gá ni. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní fún mi lọ́sẹ̀ bisabisa tí mo ti ń wẹ̀ tí mo dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní méèkì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ wo ni gbàgbé ọmọ ṣe mí. Ọmọ mi lè pátá bó ṣe ń tọ́ bó ṣe ń pa gbogbo ẹ̀ ló máa kọ́ mi but èdè ló máa fi kọ́ mi o. Ìgbà tó máa ṣe fún mi sí ni pé master bedroom yẹn ẹ̀kọ́ mi wà ń bẹ̀ obìnrin kò mú mi lọ báyìí. Ṣé ẹni tó bá lówó nìkan sáwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ gbà lọ́nà? Don't say that. The rich also cry. Àwọn nǹkan kan wà lọ́wọ́ tálákà bíi tiẹ̀ báyìí tí ò sí lọ́wọ́ olówó tó ń polówó lẹ́kún tí wọ́n fi ń ṣayọyọ̀ wọ́n lọ ní bọ́dì lọ sóòrì ó rí pé alára kò mọ̀ yà ní ẹ́ ìwọ náà wo èmi. Ṣé compliment nìyẹn? Wo èmi sórí bọ́rùn mi ṣe gùn ó gùn bí ìgò magí it is sign of poverty. Ní padà ṣẹ́ṣẹ́ àárọ̀ wa ó di ẹsẹ̀ pé ẹsẹ̀ ọ̀sán ẹsẹ̀ àárọ̀ àti pátápátá sẹ́yìn nìyẹn. Ó ń béèrè lọ́wọ́ ìyàwó oṣù kẹfà pé bó ló ti rí oyún ṣé kò sí ilé ọkọ ni. Raymond kò sí ìfún tó wà nínú òròmọ adìyẹ tiẹ̀ tí àwòdì òkété mi ò mọ̀. Ẹ̀kan náà mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àjẹ́ ni ẹ. Stop that Raymond lójú mi àjẹkẹ́. Mami. Èmi àjẹ́. Òròmọ adìyẹ rọ́mọdì ò máa wòdì ìyá ẹ̀ ló máa ṣá. Rámọ́ mi ibi tá a bá ti sọ pé ó dàrọ̀ a kì í kí ni kálẹ̀ ń bẹ̀ mọ́ a ti wá gba gbogbo eré ajé ẹ̀ báyìí. Má sọ bẹ́ẹ̀ mọ́ ajé tó wà lára mi àbúbù tán ni.